ìdí igi ọ̀pọ̀tọ́ la wà yìí, èso ẹ̀ ó ní ìwúlò, èpo igi ẹ̀ ní ìwúlò, ewé ẹ̀ ní ìwúlò, especially fún gbogbo àwọn tó bá ní cardiovascular heart disease, heart attack, any kind of heart problem, both natural and spiritual. Àbáwọn tó jẹ́ pé wọ́n kàn déédéé ń rù wọ́n ń gbẹ, wọ́n wá ń sọ fún wọn pé ẹ̀jẹ̀ ń gbẹ mọ́ wọn lára, lọ́mọdé ni lágbàlagbà ni, ó máa ń ṣẹlẹ̀ sáwọn tó bá ṣẹ̀ṣẹ̀ bí, ó máa ń ṣẹlẹ̀ ságbàlagbà, tó wọ́n kàn déédéé máa gbẹ, wọ́n máa short, blood wọn máa short, ó ní ìwúlò, ẹ máa tẹ̀lé wa ká lọ bí Insha'Allah ta'ala, igi tó ní ìwúlò púpọ̀ dé, ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, igi ọ̀pọ̀tọ́ nìyẹn, ó ní ìwúlò púpọ̀ jù. Ẹ máa bá mi gẹ́ẹ̀tì turmeric, ẹ gé wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́, ẹ kó sínú pot, ẹ wá kó èpo ọ̀pọ̀tọ́ yẹn, ẹ kó lé lórí, ẹ mú káràndáfì pòròpòrò kàbà, ẹ kó lé lórí, ìṣápá sóbò, ẹ kó lé lórí, ẹ wá bu omi sí ẹsẹ̀ lágbo, kó tó jiná ẹ fi ṣúgà oníkóró sí, síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá iṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fún sákàǹtà àwọn aláìní, charity account 2044237680 2044237680 First Bank of Nigeria, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lọ́sàn-án, kọ́ọ̀pù kan lálẹ́, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́ fún ẹni tó ní heart disease, heart palpitation ni, heart failure ni, heart attack ni, gbogbo nǹkan tó ní cardiovascular heart problem ó ti yẹ yín nísìn, abẹ́ni tó pé ẹ̀jẹ̀ ń gbẹ lára ẹ̀, ó dédé ń rù wọ́n wá ní pé ó ń short, blood ẹ̀ ń short. Bẹ́ẹ̀ni, hemoglobin ẹ̀ ń lò within the normal level. Bí Insha'Allah ta'ala, go and do it, ó wà very effective. Tó bá wá gbẹnu tán, full package títí wa, tó ń ṣiṣẹ́ fún both natural and spiritual, full package wa lélẹ́yìí, wá lọ fún, torí pé kí ni, wọ́n lè stop ẹ̀mí èèyàn láti anywhere. Bẹ́ẹ̀ ni, wà máa kánà lè nafsi ní antamuta ilé àbí Insha'Allah kitaba mu'ajjala, tó bá ti gbára lọ́lọ́run, ẹ̀mí èṣù, ẹ̀mí òkùnkùn, ó ní kápá láti da gbogbo ẹ̀yà ara ẹ̀ láàmú. So ẹni tó bá gbára lọ́lọ́run, ó lè máa rí fìrífìrí pé kíníkan ṣùgbọ́n kò ní í já lulẹ̀. Ẹni tí ò gbára lọ́lọ́run, nǹkan máa dà láàmú. Òun ni irú àwọn àsáwọ̀ gbogbo àwọn àìsàn yẹn lẹ̀mí òkùnkùn ṣe ní duplicate ẹ̀ lọ́wọ́. Gbogbo àwọn àìsàn yẹn ó náṣọ́ra Ọlọ́run ọba ló fi ilẹ̀, ṣùgbọ́n tẹ bá lògùn ẹ̀sìn yóò máa gbọ́. Torí is natural, kulli da'ile udawahu faltatlibu dawahu lidayikum falatatlibu bi haram. Ọlọ́run ní dá àìsàn kan kó má fi ìwòsàn ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́. So tẹ́ bá ti wá ń lo oògùn kan sáìsàn kan tí ò lọ, ẹ tètè lo oògùn tó jẹ́ pé òun ṣiṣẹ́ fún both natural and spiritual. Òun ni gbogbo egbògi wa contain. Ẹ kọlù fún full package wa, obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ, ọkùnrin tí ò rí nǹkan ọmọkùnrin ẹ̀ lò, ẹni tó ní cancer, ẹni tó ní diabetics, ẹni tó ní asthma, hepatitis B, gbogbo ìran àìsàn yẹn yẹn pátápátá heart disease, ẹ contact wa. Egbògi láti India, ní China, ní Arab country, ní Asia continent làwa ń papọ̀, táwọn èèyàn dẹ̀ ń lò tí wọ́n ń dúpẹ́ fọ́lọ́run. Nílẹ̀ Yorùbá wa gan, bí Insha'Allah ta'ala, àwọn èèyàn lò wọ́n ń dúpẹ́ fọ́lọ́run. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní airport road Ìlọrin, Kwara state. Inna li zatalillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló ní, kò síbi tẹ́ wà tá a ti lè deliver fún yín. Customer ló máa sanwó delivery bí Insha'Allah ta'ala. Masalam, àdúrà wa gbà o, ànífà ìsàn ló gbà.